gbogbo àwa mùsùlùmí òdodo pátápátá korogodo mùsùlùmí òdodo ni mo pè é o tí èsì mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ohun tí bàbá yìí wí mo sì bẹ̀ wá lórúkọ Allah azza wa jalla ẹ jẹ́ ká rìpọ́sì ẹ jẹ́ ká ṣe rẹ̀ títí kó fi kan ms bàbá lára àti bàbá tó sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ fún ara rẹ̀ ṣáájú ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá yìí náà. ọmọ nílé ẹ dákun ẹ bá mi gbọ́ ohun tí bàbá tó ń pè ní ms bàbá yìí sọ kó tó di pé màá fèsì lé lórí ẹ ṣeun ẹ kú tẹ̀sí sí wa. àbí tó bá ti ń ṣe bísímì ńlá ìrà wọn ni ròyìn arrest ẹ apààyàn ni olè ni ọ̀bàyéjẹ́ ni alápámáṣiṣẹ́ ni ọ̀lẹ ni àwọn ni wọ́n ba ìlú wa jẹ́ tá a bá wá fẹ́ kí ìlú wa dá ṣé ní gbogbo àwọn tí wọ́n ń ka ìwé burúkú tó wà lọ́wọ́ mi yìí ṣe rí ìwé yìí kò sí nǹkan gidi kan bẹ́ẹ̀ o àfi pa wọ́n gbé ṣí fún yìí ẹ̀kan rí báyìí ni o ẹ̀jẹ̀ ló kún bẹ́ẹ̀ o ìwé ìtàjẹ̀sílẹ̀ ni ìwé ẹ̀jẹ̀ ni gbogbo àwọn tẹ́ bá. ẹ̀yin tẹ́ bá jẹ́ abiyamọ tí ẹ sì mọ ìyá tó bí arákùnrin yìí ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba mo fi gbogbo ohun tẹ́ ẹ bá gbàgbọ́ láyé lọ́run mo fi bẹ̀ yín ẹ bá kàn sí àwọn tó bí ìdí ni pé tẹ́ ẹ bá ń kíyèsí arákùnrin yìí ó ti ń lárùn ọpọlọ o nǹkan sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ́ ẹ bá fura sí tẹ́ ẹ bá sì tètè tọ́jú ẹ̀ ó tó di pé aṣọ ò ní bọ́ ọmọ yẹn mọ́ tọmọ yẹn ó rìn òwò ọjà ẹ bàbá ké sáwọn òbí ẹ̀ ṣe rí alukoran tó mú lọ́wọ́ yẹn kìí ṣe pé tààyè sọ tẹnubọ̀ ọ̀lẹ́kọ́ kò sí babaláwo náà tó kọ́ fáyẹrẹ́yẹrẹ́ tàbí oníṣẹ̀ṣe ọ̀hún ní gbogbo àgbáyé tí ó fẹnu àbùkù tí ó fi kin alukoran tẹ bá rí èèyàn tí í ṣerú ẹ kíyèsí àwọn aráalé wọn ti fọwọ́ bà á ṣùgbọ́n kó tó di pé yóò gbé nǹkan yìí débi pé wọ́n wá pé àwọn kan ni wọ́n ṣe é bẹ́ẹ̀ láfi ní ẹ bá wa tọ́jú ẹ̀. àlìkùránì kọjá ohun tí ń sọ yẹn tí ẹ bá wo inú kùránì ifá ń bẹ ń bẹ kí mo rí fún yín ifá ń bẹ nù kùránì báwo ni ifá ṣe wà nù kùránì kò sí súrà kan nínú kùránì tí ò ní átìmí títí ẹ̀ tí ò ní àdàdí títí ẹ̀ lọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n jẹ́ oníkéwú. tá a bá sọ nípa àwọn àáfàá tí wọ́n jẹ́ àáfàá à ń sọ nípa àwọn àáfàá tí wọ́n mọ kéwú tó jẹ́ àwọn àáfàá ṣẹ̀ǹbáyé kìí ṣe àwọn ustaz àtàwọn màdímù là ń sọ nípa wọn o àwọn àáfàá tí wọ́n jẹ́ onísúfí àwọn ni wọ́n ní kùránì kìí ṣe àwọn ṣẹ̀ṣẹ̀dé ọ̀daràn ọgbọ̀n sí ọ̀gẹ́sọ̀kòrò kúkúrú àwọn kọ́ lèmi ń sọ nípa wọn o ṣùgbọ́n àwọn àáfàá tí wọ́n jẹ́ oníkéwú tí wọ́n mọ ohun tí kéwú ń sọ wọn ò ní bú ifá bẹ́ẹ̀ wọn ò ní bú ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní pé gúnlẹ̀kẹ́ wọn ò sì ní pèsè lólè bẹ́ẹ̀ sì ni tẹ́ bá rí wòlíì mímọ́ tó jẹ́ wòlíì tòótọ́ àjọṣepọ̀ tó dún mọ́rán yín tó dùn mọ́rán yín ibẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àrùn mẹ́ta ni wọ́n tó ṣe pé. tó àwọn bàbá mọ́nímọ́ní àwọn àgbàlagbà màyàmáyà wọ́n ní àwọ̀ gbò fọhùn báyìí ní mẹ́yẹ oko ṣùṣù ni lórí bá a bá gbogbo tó àfọhùn ẹyẹ kò ní ṣùṣù yẹn láà mo rò pé gbogbo apátápátá láti gbọ́ ohun tí aláǹkọ̀rí ọmọ yìí gbogbo apátápátá ni láti gbọ́ èsì tí bàbá yìí fún gbogbo alẹ́ la mọ̀ pé àgbà dìgbòlugi àṣírí dìgbìrín ènìyàn òmùgọ̀ àti àtòrí ohun tí ó jẹ báyìí bá ohun tí ó jẹ ní ms bàbá ẹ̀kẹ́sọ̀ òun nìkan o wọ́n irú àwọn àmìwà bíi tiẹ̀ tó bíi mẹ́rin márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ́gán tó ṣe pé nítorí ohun tí wọ́n jẹ báyìí wọ́n ti bà ohun tí wọ́n jẹ jẹ́ ẹ wá rí ohun tó dùn méjì nínú ọ̀rọ̀ yìí ni pé bàbá yìí wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ lọ léyìí tó dáa nínú ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n dà nìkan wọ́n bà jẹ́ àwọn àṣìṣe kọ̀ọ̀kan àti àṣìsọ tí mo rí nínú ọ̀rọ̀ bàbá yìí ni ẹ jẹ́ kí n sáré ṣàmójútó ká ṣàlàyé lórí rẹ̀ ms bàbá kò jọjú kì í ṣèṣe sí ní sẹ́rẹ̀ mọ́ ń pa Al-Kùránì níwèé irọ́
kò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ànábì ní oníjàgídíjàgan mọ̀dàrú, kò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mùsùlùmí gan ní pé ẹ̀sìn àpàyàn ẹ̀sìn mọ̀dàrú ni wá. Al-Qur'ani ò ti ń pè ní ìwé irọ́, kìí sò ní kìí sànà. So èyàn ò sì lè mọ́ ṣe ẹ̀sìn kó tún mọ́ ṣẹ̀sìn àkàlà, méjèèjì olódò papọ̀. So wọ́n mọ́ ṣẹ̀sìn lọ, káwọ́ mọ́ ṣẹ̀sìn lọ. Àtijọ́ yìí tó kúkú tí ń ṣẹ̀sìn rẹ̀ náà, àwọn olùdórúkọ mẹ́sìn lásán ni wọ́n rí tí ẹrù. Àwọn mùsùlùmí òdodo tí wọ́n mọ̀ pé inna dina inda Allah al-Islam, àwọn òkúkú yé dúró lórí ibi tí wọ́n dó. Hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budun. Wọ́n dó lórí ẹ̀sìn tọ́lọ́run bá wí náà ni. Ẹ wá rí àwọn àṣìsọ tí mo rí nínú ọ̀rọ̀ bàbá yìí. Bàbá yìí sọ pé Ifá ń bẹ nínú Al-Qur'ani. Irọ́ pátápátá ni. Irọ́ pátápátá ni. Tẹ́ bá sọ pé Al-Qur'ani ń bẹ nínú Ifá tàbí ẹ̀sìn Islam, Ifá sọ pé kí wọ́n ṣe àtúnlè gbà báwọn. Torí odù kan ń bẹ tí wọ́n ń pè ní odù Òtúrùpọ́n. Àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n pò Òtúrùpọ́n. Òtúrùpọ́n ni. Ó gba àwọn babaláwo tó bá jẹ́ agbọ́sẹsẹ fáyalé, àwọn tí wọ́n bá jẹ́ agbóyìnkò lẹ́mọ yodù tó wù, àwọn tí wọ́n bá jẹ́ ògbóǹtarìgì babaláwo tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n tó dáṣà mú kí ọ tí wọ́n mọ̀ dá Ifá tí wọ́n sì mọ̀ kí odù tó wù, wọ́n ti mọ ohun nípa odù tí mo sọ̀rọ̀ rẹ̀ yìí. Odù yìí sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam tó pọ̀ gan-an. Èyí ohun tí mọ̀ sí pé Ifá náà sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam. Babaláwo tó bá ní babaláwo lòun ń ṣe tí ó bá ṣe Islam, ó ti mọ̀ pé torí ohun tó wọ́n jẹ lòun fi ń ṣẹ̀sìn lórúkọ ẹ̀sìn. Bákan náà bàbá yìí tún sọ pé àwọn onísúfí ni wọ́n ní Al-Qur'ani. Nínú ọ̀rọ̀ bàbá yìí ní ẹ̀rọ ti mẹ́nu bà pé kìí ṣe àwọn ṣẹ̀ṣẹ̀ dé o, kìí ṣe àwọn stars o, àwọn ṣòkòtò kọ̀ọ̀kanlẹ̀, àwọn kórùngbọ̀n hánú àbí tí ń bá sin bàbá yìí gbọ́. Onísúfí kọ́ ló ní Al-Qur'ani. Al-Qur'ani ọ̀rọ̀ Allah azza wa jalla ta fi rí ànábì nínú Ramadan la sọ kalẹ̀ fún ànábì. Gbogbo mùsùlùmí pátápátá ní Al-Qur'ani jẹ́ ìwé ìtọ́sọ́nà fún òfin ní ìlàwọ̀ lọ́mọ sàmúlò. Èyàn ò bá wọn. So ní ẹ̀yàn bá jẹ́ onísúfí, ọjẹ́sùn mùrá, bàyádá yàrá sí dín, mùmínín, àbọ̀ tí ẹ̀jẹ̀ tẹ̀bílíkì, àbọ̀ jẹ́ mùkóńdò, èyí yóò kọ́ ba lè jẹ́ nínú gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí. Gbogbo wọn náà wọ́n sì nígbà wípé Al-Qur'ani náà ni. Àdé sọ pé onísúfí ló ní Al-Qur'ani. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà tẹ́ ń wí ní ṣẹ̀ṣẹ̀ dé yìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Atihullah wa atihu rasul. So bí èèyàn bá ti lóhùn òun tẹ̀lé tọ́lọ́run bá wọn tẹ̀lé tànẹ́bí rẹ̀, òun lè pọ́n jẹ́ mùsùlùmí. Àwọn tẹ́ ń wí yìí tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run bá tànẹ́bí rẹ̀ yìí tí wọ́n sì ń polówó rẹ̀ yìí, wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ dé. Wọ́n ti dé. Àwọn olóògbé tàbí tẹ̀lé ní àkọ́kọ́ tó kọ́ dúró rí kórun buhanu wọ́n jí sókòtò kẹlẹ̀ ànábì Muhammadu ni. So gbogbo àwọn ohun tí bàbá yìí sọ tí ò dáa yìí, àwọn kàngánù rẹ̀ sì ni ẹ̀jẹ̀ ayọ̀ kúrò ń bẹ̀. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àìmọ̀ yẹn mọ́ ní kúrò ọmọ mi. Kò sì sí bàbá mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ tí fìlà kọjá ìpéǹpéjú o. Àìsí mọ̀ ọgbọ́n mọ̀ tẹ́ kí yẹn wòrà má ṣe kíni kó má lè mọ̀ tó ṣe bí òwe èèyàn àgbàgbà lẹ́kọ̀ọ́ tù òjìrì bí kò jẹ́ bí mo ṣe fẹ́ jẹ́ tí ọmọ alárùkọ ní èmi tó sọ yìí náà o wọ́n kàrà ilẹ̀ bàbá mi títí gbẹ̀dá tó máa pàdé ààrẹ báyìí ládàá tá a máa fi sóge èmi àtẹ̀yìn àní dáràn.